gbogbo ẹni tẹ́ ń jáde tẹ́ ń bú sí Làbíbù Lágbàjì lórí ọ̀rọ̀ Láwàní tí wọ́n sọ̀rọ̀ lé lórí. Ta ló fẹ́ kí tẹ bàbá tiẹ̀ náà bàjẹ́? À ń pè yẹn ní Shehu Ahmadu Labeeb Agbájì. Agbájì. Ta ló fẹ́ kí tẹ bàbá tiẹ̀ náà bàjẹ́? Àfáà yìí ni kẹ́ ẹ bá sọ̀rọ̀. Wọ́n bá sọ̀rọ̀ súnà pẹ̀lú tàgírù mọ́. Àfáà yìí ni kẹ́ ẹ bá sọ̀rọ̀. Wọ́n bá sọ̀rọ̀ súnà Ànábì pẹ̀lú tàgírù mọ́. Ẹ bí àfáà yìí léèrè sáàfáà súnà ni. Tó bá jẹ́ pé àfáà súnà làáfáà yìí, kí là ń pè ní súnà Ànábì jẹ́? Kí ni ká ń pè ní súnà Ànábì? Àfáà yìí ni kẹ́ ẹ bá sọ̀rọ̀. Bóyá wá fún jáde. Káàkiri Maulana Shehu Ahmadu Labeeb Agbájì. Àfáà yín, àfáà yín, àfáà wa. Ẹ lọ sí mẹ́dọ̀. Ẹ lọ sí mẹ́dọ̀. Olóńgè ní ìtàjọ́dé. Kẹ́kù wẹ́wẹ́ yà bẹ́ẹ̀ dànù. Olóńgè ní ìtàjọ́dé o. Kẹ́kù wẹ́wẹ́ yà bẹ́ẹ̀ dànù. Èkúté tí ò bá fẹsẹ̀ fẹ́ tó dúró odò lóúnjẹ ni. Ayọ̀ ṣáájú lé ọ̀run. Ológbò tí ó pè kwá sí. Àyàbí kó yà múra ìjà. Olóńgbò tí ó pè kwá sí. Àyàbí kó yà múra ìjà. Ìjàpá rámà léwu ọ̀rẹ́ o. Níbi tó bá ti yé ń jẹ̀rẹ̀. Oró àti tùtẹ̀ jùlọ. Ẹ lọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ bá bá yín sọ̀rọ̀. Ká fún alẹ́ sí. Kí ni ń jẹ́ súnà? Kí là ń pè ní súnà? Ṣé èèyàn máa fẹnu àbùkù ka súnà Ànábì? Tí ẹ bá fẹ́ sọ̀rọ̀ nípa àádà, gbogbo tó bá lè jẹ́ àádà tí Ànábì bá ti ṣe. Àádà tánàbì bá ti ṣe. Ó ti di súnà mọ́ wa lọ́wọ́. Ẹ bá bá yín sọ̀rọ̀. Ẹ̀rí tó pọ̀ ń bẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ àmáyémọ̀. Àdísù mọ̀ọ́dú. A lè lo àdísù mọ̀ọ́dú. Fìlíádà lábìlì ìbáradì lóòótọ́. Ẹni tá a bá fẹ́ràn gbogbo tẹ́ni yẹn bá ń ṣe. Á fẹ́ ju ẹni yẹn nínú gbogbo òṣèlú tí bá ń ṣe. Ẹ wáyé pé lóòótọ́ la fẹ́ràn Ànábì, làbá yẹn fẹ́ràn Ànábì. Gbogbo tánàbì bá ń ṣe pátá àníyàn kankan lè láì má sí. Àfi ń tá àbá lágbára lókun. Àfi ń tá àbá tí ìlágbára àti ṣe lókun. Tó bá jẹ́ pé Ànábì kan, tó bá jẹ́ pé Ànábì ò kírun ni àní máa kírun. Tó bá jẹ́ pé Ànábì ò gbàwẹ̀ ni àní máa gbàwẹ̀. Tó bá jẹ́ pé Ànábì kò sí ájì ni àní máa ṣe ájì. Ànábì ó wí láwàní. Ó tún wí láwàní fún àwọn sàábé tí ìṣẹ̀lẹ̀ kan tí ìṣe méjì. Abraham ọmọ Auf. Ó wí láwàní fún Sayyidina Ali. Ó wí láwàní fún. Ànábì gẹ́gẹ́ náà wí láwàní fúnra rẹ̀. Amri ọmọ Umayya Ad-Damiri yìí. Ó ní Ra'aytu Rasulallahi sallallahu alaihi wasallam. Yamsahu ala amamatihi wa khuffaihi. Ó lọ rí Ànábì nígbà tí ń sálùwàlá tó fọwọ́ pa láwàní. Iṣẹ́ tí ó fi sí láwàní. Ànábì ò fi sí láwàní. Ẹni ó bá dé fìlà tó bá ń sálùwàlá dandan ni kó sí fìlà rẹ̀ kó fọ́ pa orí. Ìgbà tó bá yẹ pé láwàní ló wí, Ànábì ṣe ìdẹ̀kùn fún wa. Ọ̀rọ̀ ká sọ wa
lórí pé kí ni nídìí ká sí láwàní torí ìnira tó lè wà ní tútú àti wíwé padà àdáyé ni ká fọwọ́ pa láwàní ká fọwọ́ pa orí rẹ̀ àti ìbọ̀sẹ̀ bíi socks kò ní ìdí kábọ̀ ká fi omi pa láwàní tó wọnú fíkìú àádà kí ló dé tí àádà àwọn ẹlẹ́rọ wọnú fíkìú kí wá ló jẹ́ kí ló dé tó jẹ́ pé àádà láwàní nìkan inú àádà àwọn ẹlẹ́rọ la bá nù fíkìú àádà tó ti wọnú fíkìú ó ti dára ẹ̀sìn pé láwàní ò ní láadá láwàní ní láadá àníyàn tá a bá dúró láwàní ló máa dìtámì irú láadá tá a máa gbà ó dà gẹ́gẹ́ bí omi tá a mu oúnjẹ tá a ń jẹ kò sẹ́sẹ̀ nǹkan jẹ kò sẹ́sẹ̀ nǹkan má jẹun. nínú àwọn tọ́tọ́ tí ìyẹn lè ṣe tó ẹgbẹ́ kò ní lẹ́sẹ̀ náà kò ní láadá náà ò ní oúnjẹ jíjẹ wà oúnjẹ jíjẹ wà máa di láadá fún wa nígbà tí a bá máa ka pé a fẹ́ jẹun láti lè lókun láti lè fi ṣe ìbáradà fọlọ́run yóò di láadá fún wa. bẹ́ẹ̀ náà ni láwàní ọmọ di láadá fún wa lópin ìgbà tá a bá jẹ́ pé à ń lò ó láti lè fi ṣe àpọ́nlé ìbàbàrà ẹ̀sìn ọlọ́run tí kò wá jẹ́ pé pẹ̀lú àníyàn míì bóyá níyàn káyọ̀ lè máa rí wa káyọ̀ lè máa bá àǹfààní wa káyọ̀ lè máa bẹ̀rù. àníyàn tá a bá fi ṣe ní ẹni ọlọ́wọ́ àìsàn àníyàn ló fi wé. kéèyàn wá sọ pé àádá làásán ni ìta lẹ́nu ṣe. ní sọ́dọ̀ ní Imran Quran 25 ọlọ́wọ́ àwọn kúlí ìkúntùn tó ìgbóná kúlí ìkúntùn tó ìgbóná láà. فاتبعوني يغفركم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. Allah subhanahu wa ta'ala sọ fún àwọn èèyàn rẹ̀ tọ́wọ́ yẹ pé lóòótọ́ àwọn èèyàn rẹ̀ fẹ́ràn Ọlọ́run. fattabi'uni ẹ tẹ̀lé mi sọ fún àwọn èèyàn rẹ̀ pé tọ́wọ́ yẹ pé lóòótọ́ lẹ fẹ́ràn Ọlọ́run fattabi'uni ẹ tẹ̀lé mi ànábì Muhammad tẹ́ ẹ bá ti wá tẹ̀lé mi ànábì Muhammad. يخبركم الله ويغفر لكم ذنوبكم ọlọ́run bá fẹ́ràn yín yóò tún máa ṣàforíjì sẹ́yìn. ọ̀rọ̀ wọn lágbà tẹ̀lé ọ̀nà mi á tẹ̀lé pẹ̀lú ìṣe pẹ̀lú ìwà pẹ̀lú ọ̀rọ̀ gbogbo alẹ́ ní kí a bá fẹ́ràn gbogbo nǹkan láti kí láti fi jọ torí bá a fẹ́ràn ànábì àtẹ̀kẹ́ láti jọ lórí gbogbo nǹkan àwọn àbá wa jọ ànábì tán lórí gbogbo nǹkan. kálẹ̀ rọgbọ̀n káwé láwàní káwọ́ sọ káṣẹ̀ hà káṣẹ̀ gbá lórí gbogbo ọ̀nà táwọn bá wà lọ́nà lò lọ́gbà láti jọ ànábì. kí ẹ̀ka wá ní wọn ni àádá lásán ni wọ́n á sọ̀rọ̀ láwàní ní káàkiri. gbogbo ayé wọn ìṣèwéwé yẹn tẹ̀ ń jáde tẹ̀ ń sọ̀rọ̀ sí ìlànà ìwé lọ sí mẹ́dọ̀. ẹ lọ sí mẹ́dọ̀ àfa yìí ni tí ìlànà ìbùjẹ́ àfa yìí ni tí ìlànà ìbùjẹ́ tí ọba yẹ. Assalamu alaikum warahmatullahi. Kaba yau jadi kan kadi jadi kalau wak kadi jadi. Akan so anje masanya anjeli ke sini. Ati wonoro. Ne bunya. Wonoro akan kadi jadi lalu ma fiye di kapa dah semua. Assalamu alaikum.